Every single servant of Allah should avoid conflict and gently advise those who are harsh and argumentative. Quran 5:16, Quran 49 9-10. Hello, tó túmọ̀ sí wípé ẹ̀sìn Islam gan fẹ́ àlàáfíà. Ṣé ẹ rí nígbà tá a kéré a máa lọ jẹrẹsì nínú ọdún, àwọn náà wá jẹrẹsì nínú kérésì, a máa ń ṣe papọ̀. Wọ́n rí ọkọ tó jẹ́ mùsùlùmí tí ìyàwó ẹ̀ jẹ́ kìrìsìtẹ́nì, wọ́n rí àwọn ọmọ tó jẹ́ mùsùlùmí tí àwọn òbí wọn jẹ́ kìrìsìtẹ́nì. Bó ṣe wà fúnra wọn nìyẹn. Wọ́n rí àwọn ẹ̀gbọ́n àtàbúrò tó jẹ́ mùsùlùmí àti kìrìsìtẹ́nì. Ṣùgbọ́n láyé tá a wà kò rí bẹ́ẹ̀ mọ́. Kí ló dé tá a gbé ẹ̀sìn rù, tá a gbé religion rù? Ẹ mọ̀ nǹkan tá à ń pè ní ẹ̀sìn ni àlàáfíà, ìfẹ́ àti ìwà mímọ́. Láìsí ìyẹn kò sẹ́ni tó lè rí Olúwa. Ó ní ẹ lépa àlàáfíà pẹ̀lú ènìyàn gbogbo àti ìwà mímọ́. Láìsí èyí ni kò sẹ́ni tó lè rí Olúwa. Hello, Romans 12:18, Romans 16:18, Proverbs 12:20. Ẹ lọ wo gbogbo ẹ̀, ó tẹnumọ́ àlàáfíà. Ẹ ṣe ẹ rí, ṣé bí Àgbàlá Gabriel yẹn ọmọ tó wá kọrin yẹn, tó bá yẹ pé àwọn discriminate ẹ̀sìn àbí wọ́n ní nǹkan kan lọ́kàn ni, wọ́n á ní kó lọ bọ́ ìjà bóyá láti avoid gbogbo ariwo tẹ́ ń pa kó tó lè kọrin ní chọ́ọ̀chì àwọn. Rárá, wọ́n believe pé ìkan náà ni iṣẹ́ tó lọ́n fi rán Àgbàlá Gabriel nìyẹn. Ẹ̀rí tó mú ìdí ìṣẹ́bí mùsùlùmí ni. Inú mi dẹ̀ dùn pé kì í ṣe kìrìsìtẹ́nì nìkan ló contribute to that foundation. Àwọn mùsùlùmí náà ń ṣe bẹ́ẹ̀. Wọ́n believe pé Ọlọ́run kan náà ló dáyé àti ọ̀run. Ọlọ́run kan ló dáyé àti ọ̀run. Tẹ́yìn bá sọ pé Allah yẹn ó yàtọ̀ sí Jésù, Ọlọ́run kan ló dáyé àtọ̀run lọ́dọ̀ tiwa. Ọ̀nà tí kálukú gbà sìn àti bó ṣe tẹ̀lé òfin ẹ̀, òun ló máa gbé wa dé ọ̀run. Òun ló máa gbé wa dé ọ̀run. Ẹ má kó báwọn tó nílò ìrànlọ́wọ́ dènà bí Muslim or Christian. Ọlọ́run á máa lo àwọn èèyàn fún ẹ má dènà ọmọ ọlọ́mọ yẹn. Ẹ rí wípé wọ́n ní passion láti ran kàríà ọmọ yẹn lọ́wọ́. Mi rò pé wọ́n ní nǹkan kan jù bẹ́ẹ̀ lọ. Àní tó jẹ́ bàbá ìwé ní chọ́ọ̀chì wa, mùsùlùmí ni aláàjì sì tún ní pẹ̀lú. Ìyẹn ò sọ pé kó wá ṣe kìrìsìtẹ́nì tí ò bá wùn. Ẹ̀sìn tó bá wù yẹn èèyàn ni wá ti dá wa láti ṣùṣe èyí tó bá wù wá. Àwa kọ́ la máa jà fún Ọlọ́run o. Ẹ̀sìn tá à ń pariwo yẹn kan ló dájú yẹn kọ́ ló máa gbé wa délé. Tá a bá dẹ̀ ti wá mọ̀ wípé òun ló fẹ́ gbé wa dé àlùjànnà, ẹ jẹ́ ká kúkú fi ìfẹ́ hàn àwọn èèyàn, ká kúkú ṣàlàyé fún wọn, ẹ jẹ́ kí kálukú sin tó wù ú. Ẹ gbọ́ náà, ṣé Ọlọ́run ti mùsùlùmí àtàwọn oníṣẹ̀ṣe ṣó yàtọ̀ síra wọn ni? Torí mo rí pé wọn ò tako Ọlọ́run oníṣẹ̀ṣe. Míwẹ̀ Ọlọ́run kan ló dá ayé àtọ̀run, ọ̀nà tá a gbà ń sìn ló yàtọ̀. Àbí báwo wá ní tá a dẹ̀ gbàgbọ́ pé Kristi ni ọ̀nà òtítọ́ àti ìyè. Ẹ̀yin náà ní tẹ́ ẹ̀dẹ̀ gbàgbọ́ nìyẹn. Ẹ jẹ́ kí gbogbo wa ká kú mọ̀ pé Ọlọ́run ló dáyé àti ọ̀run. A dẹ̀ máa lọ jíìn níwájú ẹ̀, kì í ṣe ẹ̀sìn la máa gbèrú. Àwọn sẹ̀lẹ̀ náà tún bẹ̀rẹ̀ tiwọn. Wọ́n ní ọlú ìjọ mímọ́ kí Àgbàlá Gabriel lọ wádìí kó tó ran bàbá bòròbòrò lọ́wọ́ àwọn ti dáwó fún. Àlẹ́ dáwó fún, ó sì nílò ìrànlọ́wọ́ bá a ṣe rí yẹn. Ó lè jọ́dọ̀ Àgbàlá Gabriel ní fáìlì ẹ̀wà ẹ̀jọ̀ ẹ jẹ́ kó gun omi.